ìbò ààrẹ 2027 àṣírí Àtíkù tú pátápátá. Nígbà tí ọfà bá bá ejò tó bá ń sáré ikú lọ, bí oró bá ti ń mú un ni yóò máa sọlu igi tí yóò máa sọlu ìtàkùn. Èèyàn tó bá ṣèṣì sọlù nígbà náà ikú ni o. Àsìkò tí ọ̀gá Àtíkù Abubakar wà báyìí, àsìkò táwọn oníbọ́ọ̀lù ń pè ní injury time ni. Àsìkò kóńkó làṣà ṣojú, igbó ọ̀dájú là ń rè. Ọmọ tó bá níyà kó padà sẹ́yìn, ọmọ tó bá jẹ́ bàbá ẹnìkan ló kù sáyé ni kó ká lọ. Àtíkù ti gbòòrò gidigidi. Gbogbo ohun tó bá dì mọ́ báyìí ìjà ni. Àmọ́ èyí tó fi ń jà jù, idà tó fẹ́ lò lójú ogun òṣèlú àsìkò yìí, Àtíkù kò lórú ẹ̀ rí o. Idà ogun ẹlẹ́yàmẹ̀yà ni. Kí ọlọ́mú dá ọmú ìyá ẹ̀ gbé. Kí ewúrẹ́ má sọ pé òun yóò ṣe ọmọ ìyá àgùntàn nígbà tí ìran àgùntàn kan kì í bí dúdú. Àtíkù fẹ́ fi hàn àwọn ará ilẹ̀ Haúsá báyìí pé òun nìkan ni olùgbèjà wọn. Kò sí ẹlòmíì tó tún lè ṣe wọ́n lóore ju òun Àtíkù lọ. Lóòótọ́ lọkùnrin náà ti sọ pé kò sí olóṣèlú kan nílẹ̀ Haúsá tó tóbi tó òun mọ́ lónìí tílẹ̀ mọ́ yìí. Àwọn míì kò tètè gbà, àmọ́ ní báyìí ọkùnrin náà ti ń fi yé gbogbo wọn pé kí wọ́n gbọ́ gidigidi o. Ìjà àwọn Àrèwá lòun wá gbé. Ìjà àwọn ará ilẹ̀ Haúsá, bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò sí ohun tí òun tún wá tí Ọlọ́run ò tí ì ṣe fóun. Èyí tó sì mú ìkàyà wà báyìí ni pé àwọn ará ilẹ̀ Haúsá kọ̀ọ̀kan ti ń gba Àtíkù gbọ́ pé nítorí wọn ló ṣe tún wá sóde. Wọ́n ní àwọn ti rí bí olùgbèjà Àrèwá lẹ́yìn Muhammadu Buhari. Ohun tó sì fa èyí kò ju kàmpéènì burúkú kan tó ń lọ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Àrèwá tí wọ́n ń sọ pé irú ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí o, pé haramu ni kí ọmọ ilẹ̀ Haúsá kankan dìbò fún Ìgbò, pé nǹkan èèwọ̀ ni. Wọ́n ní Peter Obi tí wọ́n rí yẹn kì í ṣe olóṣèlú alálàáfíà o. Ọkùnrin Ìgbò kan tí àwọn Kìrìsìtẹ́nì ń fẹ́ lò láti fi ní àwọn yóò gbẹ̀san gbogbo ohun táwọn Haúsá ṣe fáwọn láti ọdún yìí wá ni. Àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí kiri kì í ṣe àwọn èèyàn méjì, àwọn tí Àtíkù ni. Wọ́n sì múra síṣẹ́ náà débi pé ó fẹ́rẹ̀ jẹ́ ilé sílé ni wọ́n fi ń kàmpéènì tí wọ́n sì ń ṣàlàyé fáwọn èèyàn wọn pé àsìkò rẹ̀ kí Àrèwá má jẹ́ kí ohun aburú ṣẹlẹ̀ sáwọn. Àsìkò rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gba ìjọba wọn padà, nítorí gbogbo ohun tí àwọn ń sọ fún wọn nípa Bọ́lá Tinubu ló ti wá padà ṣẹ báyìí o. Ǹjẹ́ kí ni wọ́n wá ń sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Wọ́n ní gbogbo ilẹ̀ Haúsá làwọn sọ fún nígbà náà pé Tinubu kì í ṣe mùsùlùmí, àmọ́ wọn ò gbà sáwọn lẹ́nu. Pé gbogbo wọn ló sì ti rí báyìí pé báwo lọkùnrin tíyàwó ẹ̀ jẹ́ pásítọ̀ tóun fúnra ẹ̀ kò lè ka fátíà lákàyanjú yóò ṣe wá ní òun mùsùlùmí. Wọ́n ló kàn fìyẹn gbá wọn nígbà náà ni. Àwọn sọ fún wọn o, àwọn ni wọn ò gbà. Àwọn èèyàn Àtíkù yìí ń sọ fáwọn ará ilẹ̀ Haúsá náà báyìí pé inú àwọn dùn pé àwọn náà ti fojú ara àwọn rí pé Tinubu kì í ṣe mùsùlùmí gidi kan. Kò sí bó ṣe lè fẹ́ràn Àrèwá láyé, ó kàn tàn wọ́n tí ọwọ́ ẹ̀ fi ba ohun tó ń wá ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé Àtíkù àti àwọn èèyàn ẹ̀ fẹ́ fi òkò kan pa ẹyẹ méjì ni. Wọ́n fẹ́ kí àwọn ará Àrèwá kórìíra ààrẹ Bọ́lá Tinubu, kí wọ́n má dìbò fún un. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì fẹ́ kí wọ́n yẹra fún Peter Obi náà, nítorí wọ́n ti sọ pé Rabiu Kwankwanso tí Obi ń gbé kiri yẹn kò ní lè ṣe kinní kan tí ọ̀rọ̀ bá dójú ẹ̀ pátá. Wọn yóò tì í sẹ́yìn ni. Kò sì ní mọ ohun tó bá ń lọ mọ́, pé bí Tinubu ti ṣe Kashim Shettima ni Peter Obi yóò ṣe Kwankwanso. Ọ̀rọ̀ náà ló ń jà ròyìnròyìn kiri láàrin àwọn olóṣèlú nílẹ̀ Haúsá báyìí. Bí ọ̀rọ̀ náà sì ti ń lọ ni àwọn èèyàn tí Àtíkù ń rọ́wọ́ mú sí i, tí àwọn èèyàn ibẹ̀ ń wo Àtíkù bí ẹnìkan tó kù tí àwọn tún lè gbójúlé, torí wọ́n ti fọ̀rọ̀ ẹnu bá ti Kwankwanso jẹ́ báyìí lójú wọn. Ohun tó sì fà á ni pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń kiri fún Àtíkù yìí kì í lọ lójú lásán. Ọ̀pọ̀lọpọ̀ owó àti àwọn nǹkan míì ni wọ́n ń há fún wọn. Èyí ni pé ìpolongo Àtíkù tó ń lọ nílẹ̀ Haúsá ju ti èyí tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá níbí lọ gan-an. Ìpolongo náà ń gbóná, kò sí sóhun méjì tí wọ́n ń gbé kinní náà lé lórí ju ti ẹlẹ́yàmẹ̀yà lọ. Àtíkù ní dandan ni kí Àrèwá gbàjọba, àti pé kò sí àgbójúlé míì tí wọ́n ní ju òun lọ, torí bí òun bá ti kúrò láàrin wọn, ta ni yóò tún wá bá wọn ṣe? Ta lókù tí yóò lè kojú àwọn èèyàn láti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò? Ó ní kò sẹ́nì kankan.
ṣé olè ò ní jàgbà kó má ṣe é lójú fìrí? Bí kò rí pàkọ́ ẹ̀ yóò rí gìgìrísí ẹ̀ nígbà tó bá ń sá lọ. Bẹ́ẹ̀ ni fìrí ti tó fún àgbà láti mọ bí aburú ti wá. Ó dàbí pé ìjọba pàápàá mọ ohun tó ń lọ o, tàbí kó jẹ́ àwọn èèyàn ti Tinubu fúnra ẹ̀ náà nílẹ̀ Haúsá ni wọ́n á ṣàlàyé ohun tó ń lọ fáwọn èèyàn tiẹ̀ pàápàá. Ọ̀rọ̀ náà ló sì dé etí akọ̀wé ìjọba àpapọ̀ nílẹ̀ wa báyìí, ọ̀mọ̀wé George Akume kì í ṣe olóṣèlú kékeré nílẹ̀ Haúsá, torí wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ní 1998 ni. Lẹ́yìn náà ló sì ṣe gómìnà ìpínlẹ̀ Benue láti ọdún 1999 títí di 2007. Lẹ́yìn tó ṣe gómìnà tán ló di sẹ́nẹ́tọ̀ ní láti ọdún 2007 títí di 2019. Èyí ni pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe sẹ́nẹ́tọ̀ láti àdúgbò wọn. Ní 2019, lẹ́yìn tó ti fi PDP sílẹ̀ tí wọ́n jọ wà nínú APC, ààrẹ ìgbà náà Muhammadu Buhari fi ṣe mínísítà nínú ìjọba rẹ̀. Ibẹ̀ ló sì wà títí di 2023 tí Tinubu fi ṣe akọ̀wé ìjọba àpapọ̀. Nídìí èyí, bí òkú bá kú láyé, àkàlà agbọ́run mọ̀ ni o. Nídìí òṣèlú democracy tí a bẹ̀rẹ̀ ní 1999 yìí, èèyàn kan ò ní pé tí Akume báwo, ọ̀rọ̀ tó bá sì sọ gbà bẹ́ẹ̀ ni o. Òun ló jáde tó wá tú àṣírí Atiku o. Ohun tí ẹnìkankan ò mọ̀ tàbí tí ọ̀pọ̀ èèyàn ò mọ̀, òun ló jáde tó wá sọ ọ́. Ibi tí ọ̀rọ̀ náà sì bọ́ lù lára Atiku, ibi dẹ ni. Torí wípé níṣe ló rẹ òun náà dẹ, àfi bí ìgbà tí ọmọ owó bá bọ́ọ̀lù alátojúbọ̀ lágbẹ̀dẹ tó bọ́ọ̀lù lẹ́yìn ọrùn níbi tó ti ń ṣe àyọjúràn kiri. Atiku sì jókòó jẹ́ títí di àsìkò yìí kò tí ì lè wí kinní kan. Amúnimúyè mú un ní ẹjọ́ wẹ́wẹ́ lọ. Ìkòkò ọbẹ̀ Atiku tó ń sè fún wọn nílẹ̀ Haúsá ni Akume kàn ṣó mọ́. Ó ní kòkó bá túká, àfi bí orin àwọn olórin tí wọ́n ń kọ pé orí iná lọbẹ̀ ó dànù sí. Olóògùn torí wa tó ń ṣàgádágodo, orí iná lọbẹ̀ ó dànù sí. Torí ọ̀rọ̀ náà ò ṣe dáadáa fún Atiku rárá. Ó tú gbogbo ẹ̀ka pátápátá ni. Ilé irọ́ tí Atiku ń pa fún wọn ó túká yángá. Ó sì hàn pé alágàbàgebè ọkùnrin kan ni. Akume kò bú Atiku o, kò bú u lábojú, kò bú u lábimú o. Ó kàn ṣàlàyé ọ̀rọ̀ ní tiẹ̀ ni o. Àlàyé ọ̀rọ̀ yìí ló wá dàbí àtòrè, ó fi Atiku kárakára. Akume ní ìpàdé làwọn ṣe tí àwọn fi sọ pé bí Àríwá bá jẹ ààrẹ Nàìjíríà tán kí àwọn ará gúúsù, ìyẹn Ìgbò tàbí Yorùbá náà sì jẹ. Ó ní ìpàdé ńlá kan tó gbomi gbẹ̀yìn nígbà tí àwọn ń dá ẹgbẹ́ PDP sílẹ̀ ni, àti pé nínú ohun tó dùn mọ́ òun nínú jù ni pé Atiku Abubakar wà níbi ìpàdé náà lọ́jọ́ náà, kódà ó sọ̀rọ̀ níbẹ̀. Ó ní nígbà náà Solomon Lar ni alága PDP, òun àti ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú Àríwá tó tún jẹ́ aṣáájú PDP ìgbà náà, Adamu Shiroma, àwọn ni wọ́n pe ìpàdé ńlá. Wọ́n ní kí àwọn wá sọ̀rọ̀ lórí bí àwọn yóò ti ṣe àgbékalẹ̀ ìjọba tí àwọn yóò fi lè yanjú ọ̀rọ̀ wàhálà June 12 tó wà nílẹ̀ tí kò fi ní sí irú ẹ̀ mọ́ láéláé. Ṣé nígbà náà wọ́n ti dìbò ní June 12, 1993, Ibrahim Babangida ti fagilé nítorí pé ọmọ Yorùbá àti ará gúúsù MKO Abiola ló wọlé. Ó na Usman Bashiru tó fà lánàá pani. Gbogbo ayé ló sì rí i pé ìrẹ́jẹ burúkú làwọn Àríwá ṣe. Àgàgà nígbà tó jẹ́ Sani Abacha tó padà gbàjọba, níṣe ló ti Abiola mọ́lé. Tó sì jẹ́ bí Abacha ti kú tí Abdulsalami Abubakar gbàjọba, níṣe l'Abiola kú mọ́ òun náà lọ́wọ́. Akume ní pẹ̀lú gbogbo eléyìí, nígbà tí àwọn dá PDP sílẹ̀, èyí tó le jù àti tó ṣòro fún àwọn ní bí àwọn yóò ṣe máa jẹ ààrẹ orílẹ̀-èdè yìí àti ẹni tí àwọn yóò fà kalẹ̀ gan. Ó ní ohun tó jẹ́ kí àwọn àgbààgbà yìí pè pàdé nìyẹn. Atiku náà sì wà níbẹ̀, ó sì sọ̀rọ̀ dáadáa. Níbi tí àwọn sì fi ohùn ṣọ̀kan sí náà ni pé nínú PDP o, ètò tí àwọn yóò máa ṣe nígbàkigbà tí ará Àríwá bá ń jẹ lọ́wọ́, àwọn ará gúúsù kò ní dí i lọ́wọ́ láti jẹ títí tí yóò fi ṣe ìjọba rẹ̀ tán. Lẹ́yìn tiẹ̀ tí ará gúúsù bá ń jẹ tí òun náà ṣẹ̀ṣẹ̀ jẹ, kò ní sí Àríwá kan tí yóò dí i lọ́wọ́. Wọ́n ní ohun tó fà á tó fi jẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Alex Ekwueme ni wọ́n jọ du ipò ààrẹ nínú PDP ní 1999 nìyẹn, kó tó di pé kinní náà já mọ́ Ọbásanjọ́ lọ́wọ́. Ohun tí èyí túmọ̀ sí ni pé nígbà yòówù tí ará gúúsù bá ń jẹ lọ́wọ́, ará Àríwá kankan kò gbọ́dọ̀ bá a fà á títí tí yóò fi lò sáà pé.
èyí ni pé bí Tinubu ti ń jẹ lọ́wọ́ yìí kì í ṣe Àtíkù tàbí ẹnikẹ́ni láti ilẹ̀ Haúsá ni yóò ní òun fẹ́ gba ìjọba náà lọ́wọ́ rẹ̀ bí ọdún 4 ò bá tí ì pé. bẹ́ẹ̀ Àtíkù ti ń ṣe báyìí ọjọ́ pẹ́. ó ti bá Goodluck Jonathan dù, ó bá Tinubu yìí náà dù, ó sì ń sọ pé òun kò mọ kinní kan nípa rotational, òun kò mọ ohun tó ń jẹ́ kí n jẹ, kò sírú ẹ̀ nínú òfin Nàìjíríà, láì mọ̀ pé òun náà jókòó ó wà lára àwọn tí wọ́n ṣe òfin pé ohun tó dára jùlọ fún ìṣọ̀kan Nàìjíríà nìyẹn. ní báyìí tí àṣírí ti wá tú yìí, tí afẹ́fẹ́ ti fẹ́, tí ayé ti rí fùrọ̀ adìyẹ, ibi tí Àtíkù yóò tún yà sí ni kò tí ì yé ẹnìkan o. bóyá yóò sọ pé onírọ́lá kú mẹ́ni, bóyá ẹjọ́ kan náà tí yóò sì máa rò ní pé Jonathan kò yẹ kó ṣèjọba nígbà tí ọ̀gá ẹ̀ kú, kò tí ì sẹ́ni tó mọ ibi tí yóò gbà yọ. àmọ́ níbi tí ọ̀rọ̀ wà báyìí, ó jọ pé ilẹ̀ ti mọ́ olóró Àtíkù sí gbangba o. àwọn èèyàn ti fẹ́ mọ̀ pé ìhòòhò lóró ń rìn. ó kù bí tí Àtíkù yóò sáwọ̀ káwọn obìnrin tó rí i. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Àtíkù pẹ̀lú àwọn àrèwá ẹ̀ wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.